ẹ̀yà ara bí ohun ilé tún lọ nítorí àwọn aláṣẹ lọ́rọ̀ ohun yẹn máa fi hàn ẹ̀yà ara bí tó kù lùsì fún yín. Ibi ẹ̀yin tẹ́ wà l'Àbújá àfi téèyàn bá fẹ́ gba ẹ̀ṣẹ̀ kó tó di pé mo wá síbí as a president kùndùsì fún ẹ̀ṣá ìbọn. Ẹ̀yin tẹ́ wà l'Àbújá àfi téèyàn bá fẹ́ gba ẹ̀ṣẹ̀ kó tó di pé mo wá síbí as a president kùndùsì fún ẹ̀ṣá ìbọn. Alhaji Sule Adio Atawẹ́wẹ́ ètò òsì ọba òjẹ ẹ bọ́ọ̀lù ẹ̀mí tẹ́ ń lọ yẹn o ọkọ̀ tí ò dalẹ̀ fẹ́ wọ̀ yẹn o Àyìndé Musiliu ọmọ Akínsànyà ló ń ṣe ní àrífín o ó dẹ́ ń ṣe ní àbùkù lọ́dọ̀ yín ẹ kì í ṣe onímọ́tò iṣẹ́ onímọ́tò ẹ má bá wọn dá sí olórin la mọ̀ yín sí láti wá máa ta Sáyìndé ọmọ Akínsànyà Musiliu ó kò sí já láàrin ọmọ onímọ́tò lẹ́kọ̀ọ́ mọ́ gbogbo wọn ń lọ fún ni olórin ní ẹ má tún kírètì wàhálà mi àníkẹyẹ ṣàbòsí mọ́ ẹni tó bá ti jù yàn lọ ẹ gbà fún ẹ jẹ́ ká gbà fún ọ̀gá ni a ti sọ fún yín ẹ fẹ́ gbọ́ ẹ wo pòsíṣàn tẹ wà ní olórin ṣé pòsíṣàn tó yẹ kẹ́ wà nìyẹn àdẹ̀ ń ṣàlàyé fún yín ẹ ṣe tuntun ẹ ṣe míì ẹ má dá iṣẹ́ mọ́tò ìwọ tó bá ti bá wọn ṣe iṣẹ́ mọ́tò má bá wọn dá sí ara láti wá máa rá Akínsànyà fín ọmọ Akin ẹ jẹ́ ìran létí ẹ dẹ̀ jẹ́ inú owó ẹ o wọ́n pè lélẹ́rẹ́ tó tún náwó fún yín kí wọ́n lè tẹ́ ra Akínsànyà fín gbogbo àwọn ẹgbẹ́ yín ló ń ṣe tuntun wọ́n ti mú tuntun lẹ̀ ẹ̀yin náà ṣe tuntun àwọn èèyàn jó kí ni everybody dùn ẹ wo bí last one ni mo wá fún yín o last one lẹ́yìn eléyìí lọ́jọ́ tí bá tún ta Akínsànyà ọmọ Akin ẹni láìkì ẹ̀ a máa wá fún yín tán ẹ wọ́n ara yín ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn tó bá ti jù yín lọ ẹ gbà fún wọn wọ́n ga ní káwọn tó ń bọ̀ lẹ́yìn náà lè gbà fẹ́yìn náà kẹ́yìn náà lè débi tẹ́ ń lọ ẹ̀yin náà ẹ wo pòsíṣàn tẹ́ wà nínú olórin ṣé pòsíṣàn tó yẹ kẹ́ wà nìyẹn ẹ máa jọ bẹ̀rẹ̀ láti ilẹ̀ ni ẹ wo bí tẹ́ wà ń sìn àníkẹ́ wọ́n ara yín ẹ má dìtẹ̀ mọ́ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ òrò ẹ jẹ́nu Musiliu ọmọ Akínsànyà wọ́n pè é lélẹ́rẹ́ wọ́n dẹ̀ náwó fún yín mo wá fún yín last one ni o ẹ gbà bẹ́ẹ̀ ìjọ tẹ́ bá tún jáde tẹ́ bá tún ta sí Àyìndé ọmọ Akínsànyà a máa wá fún yín tán ẹ dẹ̀ ní láìkì ẹ stop ṣe bẹ́ẹ̀ ọ̀gá wà ń bẹ̀ o ó pọ̀ létí wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́ni mo kì í dé bẹ́ẹ̀ ẹ stop ẹ o